nke wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al-khashi'in. Ọ̀tán méjì ni ó sáré pé kí ni nǹkan méjì tí Al-Qur'ani ńlá wá lóye pípẹ́ a máa wárà lọ́wọ́ pẹ̀lú ẹ̀. Ọ̀wá owó ni, ọ̀wá nǹkan kan dáadáa ni, ọ̀wá gbẹ̀gà nínú iṣẹ́ ni, ọ̀wá pọ́sìtì kan ni, ọ̀wá làáfíà ni, ọ̀wá ìyàwó ni, ọ̀wá ọkọ ni, ọ̀wá sẹ́ ni. Wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al-khashi'in. Ọparí ìdàrẹ̀ láàmú lọ́dún ẹnìkan ó ṣéwù ọlọ́pàá ṣéwù kan ó ti tán obìnrin lọ bá ṣéwù ọ̀hún wájú kan bùkátà kan ó ti parí ẹ̀ ọ̀nà kí lọ obìnrin kí ló tí ọ̀dọ́ ọkùnrin wọ́n máa kó gbọ́gbọ́gbá bí kan ṣe lè sí ó ti ẹ̀tọ́ òtò wá bọ́ọ̀lù wà láà pé ọkọ̀ ní òsìdára sí ọ ti parí nù a ti mọ̀ àárírí ẹni tó jẹ́ pé obìnrin lọ́dọ̀ rẹ̀ lórí ìyàwó ẹ̀ ọba lọ́dọ̀ ẹ̀ pé ohun wá obìnrin lòun bí ìfẹ́ fọ́kùnrin tẹ́yọ ọmọdé lọ́dọ̀ ti ẹ̀rí wọ́n yóò gà láti òtò ọlọ́wà gà pé obìnrin ní bí ọlọ́ pé ọfọ́kùnfẹ́ fọ́kùnrin ilé kan ọkùnfẹ́ fẹ́ ní wọ́n fẹ́ bọ́yá sọ́dọ̀ ìyàwó sí ẹ̀ Wasta'inu bis-sabri was-salah. Al-Qur'an gbogbo dára ilá ọmọ mọ́lọ ọgbọ́rọ̀ ẹgbẹ́ tọ́jẹ́ pọ̀ nǹkan ọ̀lẹ́ ní mọ́lọ ọgbọ́rọ̀ ẹgbẹ́ tọ́jẹ́ pọ̀ nǹkan ó wàhálà ní ìtò nǹkan wá pọ̀ tí ẹ tó kéré sí tí ẹ Wasta'inu bis-sabri was-salah mọ́ dára ilá ọmọ láàrin rọ̀ pẹ̀lú ọ́ ìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ pè á sí sùúrù wáyé ìrànlọ́ pàdépà ní òbí ọ̀sàdúrà lákọ̀ọ́kọ́ ọ̀tọ́ oní ìdí gangan oní ọ̀sàdúrà lákọ̀ọ́kọ́ ti sọ́bùrù kọ́kọ́ wádà lọ́wọ́ Ọlọ́run kọ́lọ́run fọ́ sùúrù náà ní ọba ní sùúrù tán wà sọ̀lá ní tó kàdúà ní tó kàrún kọfẹ́ kírun fọ́lọ́run pé Ọlọ́run lẹ́fẹ́ àkàbí ìjọba ẹ̀yẹ̀ yìí kó lè bá bá ń rọ́ kan kọ́ mi ní ó kó lè bá jẹ́ kí n bímọ ní ó kó lè bá jẹ́ ríṣẹ́ ní ó kó lè bá fún lówó ní ó kó lè bá fún àlàáfíà ní ó ọmọ mi tó lókèrè ìwé bá àdínrọ̀rùn ní ó ọkọ mi tí ó sì ilé yóò jẹ́ àlàáfíà ó ẹ̀bọ́n èmi tí wáṣẹ́ lórí sí àgbàríkà Wasta'inu bis-sabri was-salah mọ́gbìlọ bẹ́ẹ̀ nìkan ẹni tó rí ọlọ́gbé bá wàhálà tí ẹ̀ ló tó dìsì Ọlọ́run ó kéré tán yóò gbówó lọ́wọ́ ẹ̀ pé yóò sì gbówó lọ kò tán á ní fi tó lé léhun ló tó wá sí tó tó á máa pé ọ̀dọ̀ ẹ̀ lọ́ máa sẹ̀ tó bá tó wá bọ̀ ọmọ wa náà ní ọ̀tá ọkùnrin kankan ló bá lọ wàhálà mẹ́wàá ló dì lọ́rùn Wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al-khashi'in. Mo wá nǹkan kiri ọmọ ìyá mi o mọ́ dára ilé àmọ́ o nítorí kọ́ àyè pé ó fi lóore tó ń wá tó bá wà nǹkan kan mọ́ gbọ́ fàfẹ́rẹ́ sùúrù kò ní tẹ̀mọ́ra farabalẹ̀ mọ́ sí gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ torí pé tó bá ti ní sùúrù ló fi lè ṣàdúà fọ́lọ́run tàdúrà ló fi gbà ó fi ní pé àwọn ẹ̀kọ́ sàdúrà ló gbà torí pé a ti ń kánjú àmì sọ wípé yustajabu li ahadikum ma lam yasta'jil yaqul da'awtu Allah wa lam yastajib li